ọmọ agbóhùn láì tààlà. Àbámọ̀ sùúrù. Ó lù ọmọ ìsìn ìjà ó sì yọ onísọ̀lẹ̀ nù ọmọ báyìí. Ṣé bí mo ṣe kọ́ nínú àti bí mo ṣe kọ́ ní irun ti àníyàn tó yẹ ká máa dà sí mi? Ọya bí mo ṣe kọ́ ọya wí kí n gbọ́. Lọ́hàbà. Àbámọ̀ sùúrù. Ta ní yọ lérí mú? Wọ́n yọ lérí mú. Wọ́n bá yọ wá sálámà nísìnyí. Ṣé ìrún lókè ní àbínábíná? Mo ti kírun tán, mo ti kírun tẹ́bí mẹ́rin náà ni mo ti kí mẹ́rin. Mẹ́rin kò kí. Méjì ló kí. Àwọn ọ̀pọ̀sẹ́. Gbogbo bó ṣe ń kírun nù mọ́ ní lọ́n fẹ́rí gúnlẹ̀ lọ́n fẹ́rí dìde lọ́n fẹ́rí gúnlẹ̀ lọ́n fẹ́rí dìde. Àbá ọ̀pọ̀sẹ́ tó ń kí. Ilé láti bẹ̀rẹ̀. Látọ̀ pẹ́ ni. Mùsùlá lóde ìwọ àti lóde ní jẹ wọn bá ní jà mí láàmú a ní kó wọn ní sí ló wà bọ ìdíwọ́ wọn tó wọ́n sì rẹ̀. Àbámọ̀ sùúrù. Àbámọ̀ sùúrù. Ọmọ kó fèrè jí bọ́. Wọ́n ẹ̀ sọ̀rọ̀ lérí ìrùn ẹ̀ náà ń pè mí lérí ìrùn ni. Wọ́n ẹ̀ sọ̀rọ̀ lórí ìrun. Ọmọ tó ń pè ṣé náfìlà ni mo ní ọyàn ni sóhun ní fátíà tó fi ń kírun ni. Ọmọ wo? Ọmọ wo ló ń pè lórí ìrun? Mọ̀júbà. Bóun ni tiẹ̀ ṣe jẹ́ lérí ìrun? Ṣé fátíà tó ṣe ẹ̀hún títí ẹnu náà ni Mọ̀súrà? Ọ̀rẹ́ mi lásán ni. Ọ̀rẹ́ ẹ̀ lásán ni. Kò sí ní bí ń ṣèyàn. Tọ́lá lọ́wọ́ ṣe kó túrun kí ìrun tó kí Ọlọ́run ò lè gbà. Mo ti kí ló dára rẹ̀. Orí kò sí Mọ̀súrà lérí ìrun. Túrun kí. Kétótó. Wọ́n tún kí. Irun. Kí. Ọjà kú. Ndí èjì wà. Fúra ilé wa tó lọ fẹ́ mọ́ òun ló ti mọ̀ yìí. Kò tí gbé ilé ìwé wa yìí tó dáa tó ilé ìwé wa dáàdì mi ọlọ́gbà fáwọn àfa. Torí táwọn àfa máa fi ṣe ilé wa ló fò ní dáàdì mi kí wọ́n wá gbọ́dọ̀ wọn. Wọ́n gbé àwọ̀ àwọn àfa wa àwọn náà lè rówó kọ́lé. Oore tí wọ́n ti fẹ́ lẹ́ni bí pọ̀nmọ́ 30 naira. Ó wá rí àárọ̀ yìí ni àwọn olórí ni tó ẹgbẹ́ kiri bí ìgbè tí lọ fẹ́ mọ yíwo bí mọ yíwa. Kò sí ìkan tó kù mọ́ ní sí ká wọlé náà ni ká sì jáde. Ṣé ìwà àdìrà ṣe ká wọlé ká jáde lè ní àdúgbò mi? Ìwà kò ló lè ṣe báyìí. Ní kébì jẹ fájí àdúgbò jẹ kẹsọ́. Ṣé a ti fẹ́ bẹ̀rẹ̀ kí o sóòmù gbà? Sọ fẹ́ mọ́ ṣe fíìmù fún mi ni. Kí ló ń ṣe báyìí? Ọ̀dà àdékájú báyìí. Ìwọ kí wọ́n wà ń sáré, tèmi wà lókè, kọ́mọ ọ̀gbọ́n ọmọ ẹgbẹ́ mi máa gbé. Ṣé èmi ò lọ sókè? Ṣé ó ti gbé kinní síbí ni èmi ò lọ sókè? Èyí ó wà ń sáré àmọ̀ pọ̀ ni. Èyí ọ̀. Ilé mi ẹ sọ̀rọ̀. Yá wọn ti bọ́ra wa. Kí ni? Yá wọn ti bọ́ra wa. Nínú ìwọ́n bá ń ti bọ̀. Tí wọ́n bẹ́ wú lọ́pọ̀ lóko, lébí náà bẹ́ wà ní ìlú àwọn ti sí fún ara. Irú ọ̀rọ̀ wo ló di bí afá? Àbá mi ni. Tí bá ní mo ti gbà fún yín wá ní gbogbo yàrá àwọn tí a bẹ̀rẹ̀. Nígbà bọ̀ mọ kéwu, tó bá mọ kéwu ni, ó gbọ́ dandan pé mi júdì mi bájì. Mo ti rà lọ́wọ́. Júdì mi bájì. Assalamu alaikum. Àbámọ̀ sùúrù. Sẹ́mi náà mọ̀ ọkọ lélẹ́yìn. Inú ẹ̀sìn ló wà, mi júdì mi bájì. Èmi náà mo sì kọ́ ní tíra. Àbá ni tàbá júdì. Àbó lè gbìn. Ṣé wá ní dídé wọn sọ ní ìlú? Ṣé dáàdì dúró náà ẹ̀ mo ti mọ àdáwò ni. Mo gbà fọ́nà lérí rẹ sẹ́sìn sí ìdá sọ ní tẹnumọ́. Bó làwọn ṣe jẹ́. Alájà Mọ̀súrà, àwọn ni sẹ́rí ọlọ́pọ̀ sàánú wa ni. Àìdẹ́sùpá tó mú dání, àwọn onímọ̀ ilé bá wọn sátán, ọkọ̀ onídàmú wọn. Ọkọ̀ onídàmú wọn, mo ti pàtẹ̀ tó àbá wọ́n ti yọ sí ní ayáwèrè ní
kí lẹ fẹ́ ti fẹ́ lọ́jà mọ̀ tóra ara ayé ni wọ́n wé sábà òun ò lè lẹ́yìn ṣe bá ti ń jánu ẹ̀mọ̀ ti kéwù tẹ̀ fílẹ̀ fílẹ̀ nù wọ́n á fi lé wọn lọ. من دوري من بعد أبناجني وهاني لمن يعملون أبناجني وهاني ويعملون واني الله سالون هذا مدرا ẹni wọn ló ti ẹ wá sọ fún alájà tó bá délé ẹni ìgbé náà tún náà wá ẹ máa kí lé o. Mọ̀súrù sọ́ọ̀jà wèrè Mọ̀súrù sọ́ọ̀jà wèrè ni. Àwa tó bẹ̀rẹ̀ mọ́ ní ọ̀rọ̀ wa ẹgbẹ́ bá tèmi jẹ́ ìdílé. Mọ̀súrù sọ́ọ̀jà wèrè gbogbo tó ń bọ̀ màá yìí sọ pátá mọ́ gbọ́. Lẹ́yìn tó tuntun mi sọ pé gan-an bàárà ẹ̀ gan lónìí lẹ́yìn wọ́n yá mi lò ń bẹ̀rẹ̀. Èmi ni. Ẹ tí wọ́n mọ́ mi rèé lọ́kọ̀ tó jáde ẹrù mi o. Mo parọ́ mọ́ ni. Bàbá fẹ́ mo ṣe wọ́n mọ̀ wọ́n ti mú yé mi lọ. Òun ló pín yàn lọ́jọ́ máa sọ kátàkátà. Ọmọdé wí sẹ́yìn rẹ̀ ló wájú mi yìí. Àbá Òun kọ́. ẹwé láàrin o. Abah Mọ̀súrù. Ṣé. Kí ló wí? Máa ń yá Mọ̀súágà. Yá Mọ̀súálà. Èmi náà mo fún ọ ní náà kàlí. Ọ̀dọ̀ bàbá tẹ́ḿbẹ̀lẹ́ lókè lọ́dọ̀ àwọn àgbà ní ilé àṣeyọ́wù àwọn náà fún ọ léyìn o bẹ́ẹ̀ ni àṣeyọ́wù gbé lẹ́dùnmarè àbí kò sí wàhálà so dákun dúná ewu náà tó ọ̀nà dúdú tó ọ̀nà sẹ́yìn tó ọ̀nà sí tó ọ̀nà sí tó ọ̀nà síwájú báyìí kí lè mú mi nù. Ò ń pè wọ́n ni fáwọn sùúrù. Ẹgbọ́n rẹ̀ yẹn sọ Mọ̀súálà yá Mọ̀súálà ṣé kí ló mọ̀ fún ọ nílẹ̀ dáadáa tó mi nù yá Mọ̀súálà kí ló jẹ́ wọ́n yá Mọ̀súálà. Àbá Mọ̀súrù kó láyé rẹ̀ ń lọ báyìí bí ayé rẹ̀ ń lọ yóò yé mi má bá gbogbo èyí tó ń ṣe yóò bójú mu ó sì ronú rẹ̀ kó yíwà rẹ̀ padà. Ẹ̀wọ̀n ní abẹ́ kí n ronú kí wà ní àbíkẹ́ ìṣègùn tí mi náà máa ń fẹ́ o. Bí kí lọ fẹ́? Ṣé o pé mo wá ní tó wá kéwú báwọn wọn á kọ̀ kan ni. Kí lọ wá kọ́? Gbogbo ẹ̀ máa rán ni. Bí kí ni kò yé mi sọ́tọ̀ wá kọ́ mọ́tò ọkọ̀ lẹ́nu. Ogun ni. La ilaha illallah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Àbá Mọ̀súrù yẹn ṣàlàyé kíní kan tí ò yí ọ yẹn ṣàlàyé rẹ̀ kó yí ọ lónìí. Ìlóògùn kankan tọ́tayọ Kùránì tí mo gbé dání. Ògbólórin ńlá ká ìkànnì ó ní ìlóògùn àmọ́mọ́ ní Kùránì lèmi gán ní ó. Bàbá ṣé wọ́n bá yẹn ní wá dọ̀ ẹ̀dẹ́ kára bẹ̀tẹ̀ lásán kí lóhun ló dáa ni. Aláàánú fẹ́ kún mọ́tò pọ̀ bìnrin náà ká máa kí ká máa gbé ara ìdí àpò tẹ̀ fún wa. Gbogbo à ń bẹ́ epo à ń dòde wà láwùbá ẹ̀wọ̀ ó ní o táwọn sọ Ọlọ́run o. Àbá Mọ̀súrù jẹ́ kí n ṣàlàyé kíní kan tí ò yí ọ kí n ṣàlàyé rẹ̀ kó yí ọ lónìí. Sórí ẹni ọba dúró tọ Ọlọ́run bó ṣe ìrò ilé pẹ́ tó Ọlọ́run ó dá lóhùn tóró ti fóòkì kan kíra rẹ̀ olóhùn èso ọba alábòsí gbogbo ẹni ọba dúró tòun tọkàntọkàn yóò jèrè gbẹ̀yìn ni. Dígà tá a fi kán yìí tó gbọ́rùn. Ẹ̀bẹ̀ ni. Bàbá Anúkúnlẹ̀ ọjà ìgbẹ́ mo lọ tó lọ. mi bá lè mi lọ ni. Àbá Mọ̀súrù ìbẹ̀rẹ̀ Ọlọ́run dọwọ́ rẹ̀